Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Kujenyo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù Kujenyo apá kìíní tí ẹ ti wo apá kìíní fíìmù náà ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà. Tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo apá kejì fíìmù náà ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Kujenyo. Àǹfààní tẹ́ ò máa rí ni wípé àǹfààní tí ò máa jẹ ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa nìkan àwọn ni a ó máa notify tí apá kejì fíìmù Kujenyo tó bá jáde o. Ẹ má sọ pé a ò sọ fún yín o. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gbangbadẹkùn TV ló ń fún yín ní review fíìmù yìí. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kujenyo? Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣé graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí tàbí storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kujenyo ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì ọjọ́ ire.